Amen. Lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, yóò dára fún ọ. Orúkọ tèmi ni Wòlíì Daniel Ọláyíwọlá Túnmíṣe. Torí pé o ní oore ọ̀fẹ́ láti wò fọ́nrán yìí, torí pé o ní oore ọ̀fẹ́ láti bá àwòrán yìí pàdé, lórúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ á ṣíjú àánú wò ọ́, á ṣe ọ ní rere ńlá. Bẹ́ẹ̀ ni, àní oore tí ò sí nínú àkọsílẹ̀ ìran yín rí, ìpè ẹnìkan kan ti gbàrú ẹ̀ rí ní ìṣerere tó tayọ, lórúkọ Jésù Ọlọ́run gbé lé ọ lọ́wọ́, kò sì ní bọ́. Ẹ̀ṣẹ̀ ò ní gbà dànù, ogun ilé bàbá rẹ ò sì ní paná ẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù. Ọlọ́run bàbá ọmọ àtẹ̀mí mi máa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tá a tún rí gbà lónìí. A sọ wípé ẹ ṣé torí pé ń bẹ láàyè síbẹ̀. Ẹ̀yin lọ́lọ́run wa, ipá wa, agbára wa, ìgbẹ́kẹ̀lé wa. Ọlọ́run kan ṣoṣo tá a ní, ẹni tó ń bẹ láàyè tá a fi ń mí. Ọlọ́run yìí náà là ń fọlá rẹ̀ sọlá. Tó bá jẹ́ ní ti ènìyàn ni, ta ni àwa? Bẹ́ẹ̀ ni, ta ni àwa? Ta ni àwa? Ṣùgbọ́n Ọlọ́run nínú wa, ó ń ṣe ohun ńlá nínú ayé, ó ń ṣiṣẹ́ agbára, ó ń fi ìyanu hàn, ó ń fàmì hàn, ó sì ń yinra rẹ̀ lógo. Ọlọ́run nínú ayé, ó ń já ìdè, ó ń tú ìdè. Ọlọ́run nínú wa, ó ń dára ńláńlá nínú ayé, lára ọ̀pọ̀lọpọ̀ ọkàn, lára ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ó sì ń yinra rẹ̀ lógo. Òun ni Ọlọ́run, òun ló ń ṣiṣẹ́, òun ló ń dára. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló ń farahàn lórí iṣẹ́ ìránṣẹ́ orí afẹ́fẹ́ báyìí. Ṣùgbọ́n kì í ṣe àwa mélòó la dámọ̀, tá tiẹ̀ la mọ̀ tá à ń ṣe inú yàrá wa tá a gbé sórí afẹ́fẹ́. Ṣùgbọ́n Ọlọ́run tó ní ọ̀rọ̀, ó ń dára lóríṣiríṣi láyé àwọn tó gbàgbọ́ nípa ọ̀rọ̀ rẹ̀. Lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, ìwọ la fògo fún. Ọlọ́run àrà tó ń so ohun tó tóbi tá à ń ròyìn wọ̀nyí, ìwọ nìkan lọ́pẹ́ àtìyìn yẹ. Olúwa Ọlọ́run bàbá Jésù, ẹ gbà ọpẹ́ wa lórúkọ Jésù. Ní ti ẹ̀ṣẹ̀ tó lè ṣe ìdíwọ́, ní ti ẹ̀ṣẹ̀ tí Sátánì lè rí dìmú láti fi wá sùn lé lórí, ẹ̀mí mímọ́ ẹ fàánú dáríjì wá. Ní ti ẹ̀ṣẹ̀ tó lè mú ká bọ́ nínú ìjọba rẹ tàbí kí orúkọ wa kó parẹ́ nínú ìwé ìyè, nítorí àánú rẹ Jésù ọmọ Ọlọ́run, ẹ fàánú dáríjì wá. Olúwa Ọlọ́run bàbá Jésù, ní ìṣẹ́jú kékeré yìí wá dàpọ̀ mọ́ wa. Ọlọ́run wá tinú wa dénú ayé. Ọlọ́run wá ṣiṣẹ́ agbára láyé gbogbo ọkàn tí ó gbọ́, tí ó wò wá, tí ó wo àwòrán yìí. Ẹ̀mí mímọ́ bá ọkàn kọ̀ọ̀kan pàdé ní ìkóríta tí ayé ẹnì kọ̀ọ̀kan kù sí. Ọlọ́run la ibẹ̀ kọjá, kò sì ṣiṣẹ́ ìdáláre. Ògo ni forúkọ ńlá Ọlọ́run. Bí mo ti ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́, wọ́n ń sọ sí mi lọ́kàn wípé ṣé oyún ń ló jẹ́ ohun ìṣòro tó ń ná gbogbo ayé rẹ lé lórí pé o fẹ́ ní, tó ń ná gbogbo àkókò rẹ lé lórí pé o fẹ́ ní. Wọ́n ní sọ sínú ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ yìí ni o. Wọ́n ní kí n gbà mádùúrà ni o, pé ẹnìkan yóò gbà fọ́nrán ìpàdé tí ọ̀rọ̀ yìí yóò sì ṣiṣẹ́ agbára nínú ayé rẹ̀. Èmi ò mọ ìjọ́ tó ti ń wá, mi ì mọ àkókò tó ti ń bá a bọ̀, mi ì mọ tó ti ná àti ibi tó ti tẹ̀. Ṣùgbọ́n mo sọ lórúkọ Olúwa Ọlọ́run tó ní ọ̀rọ̀, Ọlọ́run ọ̀rọ̀ fúnra ara rẹ̀, lórúkọ Jésù ó yá kó bá ayé rẹ pàdé. Àìní rẹ tó ń pòǹgbẹ fún yìí gangan, Ọlọ́run kó rẹ̀ ọ́ lẹ́kún. Ẹyọ kan lọ béèrè, ó dá kó fún ọ ní ìlọ́po méjì. Méjì lọ béèrè, ó yá kó fún ọ ní ìlọ́po mẹ́rin. Ju ìbéèrè rẹ lọ, lórúkọ Jésù àánú kó fọ̀ ọ́, kó dá ọ láre. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ògo ni forúkọ ńlá Ọlọ́run. Ọlọ́run gbọ́ àdúrà. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo fẹ́ ká jọ yẹ ẹsẹ̀ Bíbélì yìí wò nínú ìwé orin Dáfídì, orin nọ́mbà 84. Bẹ́ẹ̀ ni, orin nọ́mbà 84. Ká lọ sí ẹsẹ̀ ìkẹwàá. Ọ̀rọ̀ yẹn ti ń bọ̀ láti ẹsẹ̀ ìkẹrin, ṣùgbọ́n nígbà tí ó dé ẹsẹ̀ ìkẹwàá, ó sọ gbólóhùn kan níbẹ̀. Níbẹ̀ yẹn gan ni mo fẹ́ ká jọ ṣàṣàrò lé lórí o. Ó ní nítorí pé ọjọ́ kan nínú àgbàlá rẹ̀ ó sàn ju ẹgbẹ̀rún ọjọ́ lọ. Ọjọ́ kan nínú àgbàlá Ọlọ́run ó sàn ju ẹgbẹ̀rún ọjọ́ lọ. Mo fẹ́ kí n kúkú máa ṣe àdènà ní ilé Ọlọ́run mi ju láti máa gbé àgọ́ ìwà búburú lọ. Bẹ́ẹ̀ ni, ẹsẹ̀ yẹn pa mí lẹ́rìn lọ́jọ́ tí mo kọ́kọ́ bá pàdé. Ó pa mí lẹ́rìn lọ́jọ́ tí mo kọ́kọ́ bá pàdé. Mo fẹ́ kí n kúkú máa ṣe àdènà
nínú ilé Ọlọ́run mi ju láti máa gbé àgọ́ ìwà búburú lọ. Kí n kúkú máa ṣe àdènà nínú ilé Ọlọ́run mi ju àti máa gbé àgọ́ ìwà búburú lọ. Mo fẹ́ kí n kúkú máa ṣe àdènà. jájọ wò ọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu díẹ̀. Ọjọ́ kan níwájú Ọlọ́run, ọjọ́ kan nínú àgbàlá rẹ̀, ọjọ́ kan nínú chọ́ọ̀chì, ó ju ẹgbẹ̀rún ọjọ́ ní ibòmíì. Ká kúkú sọ wípé nínú ilé tó ń gbé, wákàtí 3 tó lò nínú ìjọsìn ó sàn ju wákàtí 24 tó lò nínú ilé rẹ̀. Bẹ́ẹ̀ni, wákàtí 1, 2 tàbí 3 tó lò nínú ilé ìjọsìn ó sàn ju wákàtí 24 tó lò ní bíá palọ̀, ó sàn ju wákàtí 24 tó lò nílé fíìmù, ó sàn ju wákàtí 24 tó lò ní cooperative meeting, ó sàn ju wákàtí 24, ó sàn ju àìmọye wákàtí tó lò láàrin ẹgbẹ́ búburú lọ. Bẹ́ẹ̀ni, kí ló dé tó kúkú wá faramọ́ ilé Ọlọ́run? Kí ló dé tó kúkú wá lo gbogbo ìgbà rẹ fún? Tó bá ti jẹ́ pé ọjọ́ kan sàn ju ẹgbẹ̀rún ọjọ́ lọ, wákàtí kan, wákàtí mélòó ló sàn jù lọ? Ìṣẹ́jú kan, ìṣẹ́jú mélòó ló sàn jù lọ? Ó ní ó pè mí kí n kúkú máa ṣe àdènà nínú ilé Ọlọ́run ju àti gbé àgọ́ ìwà búburú lọ. Kí ló dé tó wá faramọ́ ilé Ọlọ́run? Kí ló dé tó faramọ́ Ọlọ́run tó ní ilé ju àti gbé àgọ́ ìwà búburú lọ? Àwọn èèyàn wo ní ń bẹ nínú àgọ́ ìwà búburú? Àwọn ènìyàn búburú. Ìpéjọpọ̀ ènìyàn búburú ń là ń pè ní àgọ́ ènìyàn búburú. Bẹ́ẹ̀ni, ìpéjọpọ̀ àwọn ènìyàn Ọlọ́run là ń pè ní ilé Ọlọ́run, là ń pè ní àwùjọ Ọlọ́run. Ibì kan ò wá sàn ju ibì kan lọ. Bíbélì sọ pé níbi tí òkú wọ́jọ pọ̀ sí, níbẹ̀ ni ẹyẹ idì wà. Níbi tí ènìyàn búburú wà, ìwà búburú, èrò búburú, iṣẹ́ ibi àti èrò ibi yóò máa ṣẹlẹ̀ níbẹ̀. Níbi tí ènìyàn Ọlọ́run wà, èrò rere, ète rere, ìtẹ̀síwájú, ìmọ̀ràn rere, ìfẹ́ àti ìṣepọ̀ yóò máa ṣẹlẹ̀ níbẹ̀. Èwo wá ló pé ọ nínú méjèèjì? Èwo ló pé ọ nínú méjèèjì? Ṣùgbọ́n àwa ènìyàn Ọlọ́run, nítorí pé ìfẹ́ ń di tútù, ọ̀pọ̀lọpọ̀ fẹ́ láti sinmi nínú ilé ju àti wá sílé Ọlọ́run lọ. Bọ́ọ̀sì lo 24 hours nínú ilé rẹ, o ò jèrè kankan bẹ̀. Tó bá lo wákàtí kan nínú ilé Ọlọ́run, o jẹ èrè láàrin wákàtí kan. Bẹ́ẹ̀ni, bó o lo wákàtí 24 nídìí bọ́ọ̀ tó ti lọ wo bọ́ọ̀, o ò lérè kankan tó jẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n wákàtí kan nínú ilé Ọlọ́run, o jẹ èrè ayérayé àti èrè iyebíye. Ṣùgbọ́n nítorí wípé ìfẹ́ ń di tútù, àwọn ènìyàn wọ́n fi ọkàn wọn fún wa sán. Everybody ń lépa òfo. Àwa ń wo inú ilé Ọlọ́run bí ohun ìdíwọ́. Tí n bá ṣe tán máa lọ, tí n bá free máa lọ, mo sì busy báyìí. Ìjọ kan ó ti ẹ̀ pa mí lẹ́rìn. Mo rí pásítọ̀ kan ládùúgbò wa kan nìbàdàn. Torí pé wọ́n ní bọ̀ ní aago 11, ó sáré bẹ̀rẹ̀ sáfíìsì ní aago 8. Wọ́n ṣe Sunday school pápápá, wọ́n sáré ṣèsìn pápápá, wọ́n parí ìsìn káago 11 ó tó lù. Bàbá wò pé kóun tó délé wọ́n ti bẹ̀rẹ̀ bọ̀, wọ́n kúkú gbé tẹlifíṣàn jáde. Bá ṣe parí ìsìn tán, wọ́n gbé tẹlifíṣàn sórí pẹpẹ. Níbi wọ́n ti gbé bíbélì kúrò, wọ́n gbé tẹlifíṣàn síbẹ̀. Kán kúkú bẹ̀rẹ̀ bọ̀, àti parí ìsìn, ó yẹ já wò bọ̀. Àwa sọ yìí, wọ́n yí ilé Ọlọ́run padà. Nígbà tí wọ́n lò fún àkókò tọlọ́run tán, wọ́n change ẹ̀, wọ́n sọ di ilé ìwò bọ̀. Ó pè mí láti ṣe àdènà nínú ilé Ọlọ́run ju àti gbé àgọ́ ìwà búburú lọ. Tá a bá ń bá a lọ báyìí, ọkàn ènìyàn ò léegun rárá, kìkìdá ẹran ni. Ọkàn ènìyàn fúyẹ́, ó rọrùn fún Sátánì láti wọlé. Ìbádá ká ronúpìwàdà, tètè pé ara rẹ padà, fi ara mọ́ ilé Ọlọ́run nítorí ilé bàbá rẹ. Onísáàmù sọ wípé ìtara ilé rẹ jẹ mí tán. Jẹ́ kí ìtara ilé rẹ ó jẹ ọ́. Ó ní àwọn tó ń wá ire Jerúsálẹ́mù, àlàáfíà ní fún wọn. Wá ìṣerere ilé Ọlọ́run, wá ìṣerere iṣẹ́ Ọlọ́run, kó o lè bá jèrè ń bẹ̀. Yóò sì dára fún ọ. Jẹ́ kí n gbàdúrà fún ọ. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ìjì tó ń jà tó fẹ́ gbé ọ kúrò níwájú Ọlọ́run, lórúkọ Jésù, Ọlọ́run pa ìjì náà lẹ́nu mọ́. Ìjì yóò ní lágbára lórí rẹ. Àlàkọjá yóò ní borí rẹ.
lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́, àlàkọjá yóò ní borí rẹ. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, àlàkọjá yóò ní borí rẹ. Ìwọ ló borí. Ìṣẹ̀lẹ̀ yẹn ó dìtàn, àánú yóò sì fọhùn fún ọ. Padà síwájú Ọlọ́run, rìn ní pípé níwájú rẹ̀. Toró sọ ó ní ohun rere kóhun rere ò ní fà sẹ́yìn lọ́dọ̀ àwọn tó ń rìn déédéé. Ilẹ̀kùn gbogbo tó tì níwájú rẹ̀ yìí, ìrìn déédéé rẹ níwájú Ọlọ́run yóò ṣí ilẹ̀kùn yìí, àá sì fi re wá orí. Bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ìwàláyé agbára rẹ̀, okun ti ẹ̀mí mímọ́ àti ìdáláre ìfọ̀hùn agbára lórúkọ Jésù yóò jẹ́ àṣà àti agbára rẹ. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ojú òsì ní tì ọ́. Ògo ni forúkọ ńlá Ọlọ́run. Wá Olúwa, gbà á gbọ́ kó o sì fi ayé rẹ fún. Padà síwájú Ọlọ́run. Ohun gbogbo tó yí ọ ká pátápátá asán ni. Bẹ́ẹ̀ ni, asán ni, fún ìgbà díẹ̀ ni. Ìfẹ́ Ọlọ́run ló dúró láéláé. Padà sílé rẹ̀, padà sílé rẹ̀, dúró ti Ọlọ́run, dúró níwájú rẹ̀. Àkókò tó bá lò fún ó ní èrè lórí ju àkókò tó lò fúnra rẹ lọ. Lórúkọ Jésù yóò sì dára fún ọ. Bó o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí tó sì ń gbàgbọ́, àánú dá ọ láre o, ọkàn rẹ yóò sì balẹ̀. O ò ní kúkú òjijì, wọn ò sì ní kéde ọ̀fọ̀ nínú ilé rẹ. O ò ní sọ aya nù, o ò ní sọ ọkọ nù, o ò ní sọ ọmọ nù, ògo ò ní bọ́ sọnù mọ́ ọ lọ́wọ́. Iṣẹ́ rẹ ò ní dòkú, ìgbéyàwó rẹ ò sì ní túká. O ò ní ṣaláì rógòlò. Ń táyé gbà lọ lọ́wọ́ rẹ, àánú dá padà fún ọ. Tó bá jẹ́ pé ó ti gbọgbẹ́, ògo Ọlọ́run yóò sì dáṣọ bò ọ́. O ò ní rìn ní wòwò nínú ayé, o ò sì ní wà kìsà, o ò ní tọrọ, o ó mọ fúnyàn ni. Bẹ́ẹ̀ ni ó rògo rẹ lò, ẹrù ògo tó rù wá sáyé ò ní dànù, o ò sì ní bọ́ sọ́wọ́ ayé. Àánú dá ọ láre o, yóò sì dára fún ọ. Ògo ni forúkọ ńlá Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi la gba àdúrà. Àmín. God bless you.